Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم الحمد لله الذي أنزل على عبد الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. àwa ìsọ̀rí lọ sọ́dọ̀ Ọlọ́run ọba nípa èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo ọba olóore ọ̀fẹ́ ọba aládìpẹ̀lẹ́ ẹ̀san rere a jẹ́rìí pé kò sọ́ba kan tó yẹ ká máa sìn àfọlọ́run ọba tó dá wa òun náà ló sì dá ayé àti ọ̀run àti gbogbo tí ń bẹ nú ẹ̀ a jẹ́rìí pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam òun ló jíṣẹ́ gbẹ̀yìn tó lọ́run náà wá sáyé láti lè wá fi tọ́ ọmọ ẹ̀dá sọ́nà lórí bó ṣe yẹ kí wọ́n lo ìgbà akin kú òǹgbẹ ẹ̀kúṣẹ́ ládàá Ọlọ́run ọba yóò fún wa ní ládàá náà lẹ́kùnrẹ́rẹ́ ju bá a ṣe ń tọrọ lọ àwẹ̀ náà di mẹ́wàá lónìí àdúpẹ́ fọ́lọ́run tá a bá láàdá sí mẹ́ta àparí ìdá kan lónìí tí í ṣe ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejì ọdún tòyìnbó tá a mọ̀ sí 2026 ó sì jẹ́ 10th Ramadan 1447 after hijrah ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tilẹ̀ ti gbé omi òjò náà mu oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ní ń bá wa lórílẹ̀‐èdè yìí ní ń bá wa nílùú yìí ní ń bá wa nípínlẹ̀ Kwara gbogbo àwọn èyí tó ti bá wa kọjá lọ tí a ṣe sùúrù látàrí pé nǹkan kan ò ní í ṣẹlẹ̀ àfikọ́ lọ́wọ́ ọba kọ́ mọ̀ sí òun náà ló ṣe bó ṣe fẹ́ ló ṣe é hùn ká wá gbà fún bó ṣe ṣe é hùn ká sì máa bẹ́ẹ̀ pé irú eléyìí àfẹ́ irú èyí tó bá dùn mọ́ wa ká máa sọ pé irú èyí tá à ń fẹ́ nì gbogbo ń tó bá wa tí ò dùn mọ́ wa Ọlọ́run ṣẹ́rú ẹ̀ mọ́ gbogbo ń tó bá wa tí ń dùn mọ́ wa Ọlọ́run kára kún akí gbogbo wa kú iṣẹ́ ládàá Ọlọ́run jẹ́ ká bá a níbi títí lérè nígbà tí a bá dáwàkà máa sọ pé àkọ́kọ́ Ramadana ìkẹyìn ìgẹ̀ni àárín Ramadana àforíjì ni ìgbẹ̀yìn Ramadana àlìjánà ni Ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ fún gbogbo wa. Mo gbé àlejò pàtàkì wá lónìí tí wọ́n jọ́ kan nínú àwọn tí máa pàdé lórí ètò wa yìí ọ̀nà ni bàbá wa Imam Tajudeen Alasila tí wọ́n jẹ́ Chief Imam Alasila Central Mosque ní Adéwọlé nílùú Ìlọrin àwọn náà tún ni proprietor Tajul Adab Academy tó wà ní àpáta ẹ̀yẹ ń kọrin lẹ́bàá Ìlọrin níbí kí Ọlọ́run ọba kó bá ṣàlékún dáadáa fún wọn bàbá wa Imam assalamu alaikum. عليكم السلام ورحمة الله وبركاته. حياكم الله. قوامكم الله. آمين. زادكم الله كل خير. مرحبا بكم يا شيخ. الحمد لله. Now kókó ọ̀rọ̀ tá a jíròrò lé lórí lónìí tí gbogbo ọmọ Nàìjíríà náà mọ̀ sí ni ọ̀rọ̀ nípa ètò ààbò inú gbogbo ìṣòro tó bá orílẹ̀-èdè yìí rò pé èyí tó tètò ààbò ń bẹ a ní ká gbé yẹ̀wò ká bi àwọn ẹni Ọlọ́run gbèrò ìmáàmù wa tá a gbé wálé ni pé ètò ààbò ọ̀dà ibi tá a ti bẹ̀rẹ̀ ni pé kí ni pàtàkì ètò ààbò fáwọn tí ń ṣàkóso ìjọba torí téèyàn bá wà nípò tí ó bá mọ̀ pé kí lọ́lọ́run àtàchì mọ́pò yìí tọ́ àkáǹtì fún níwájú rẹ̀ ó lè mọ́ kàkún àfihàn ní ká béèrè pé níbo lọ̀rọ̀ ètò ààbò wà nínú tọ́lọ̀ ń gbélé àwọn olórí wa lórí
anakumula kì í ṣe tuntun pa mọ̀ pé àwọn kan ń já wá láti inú igbó wọ́n ń ya wọ àwọn ìlú kéékèèké wọ́n lọ pa àwọn èèyàn Bẹ́ẹ̀ni. kì í ṣe tuntun wípé wọ́n ń jiyàn gbé kì í ṣe tuntun páwọn báńdíìtì wọ́n ń sunlé àwọn èèyàn náà wọ́n sì tún pa wọ́n mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni níbi tí wickedness fi dérú ibi tó dé yìí ẹ mọ̀ béèrè pé kí ni tí ń ṣẹlẹ̀ àwọn olórí arí akitiyan tí wọ́n ń ṣe bákìtì wọn ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà láburú yìí ń pọ̀ sí ń pọ̀ sí i. níbo la gbà kí lọ́lọ́run wí fáwọn olórí náà kó tó kan àwọn ẹlẹ́mù orí àwọn olórí mo ti fẹ́ ti gbé. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa ashabihi wa atba'ihi wa sallim taslima amin. Alhamdulillahi rabbil alamin. Arrahmanir rahim maliki yawmiddin. Adá ọpẹ́ fún Olúwa wa. alhamdulilah. Àtúndá ọpẹ́ lẹ́ẹ̀kan sí. alhamdulilah. Awo ńlá wà ní pé alhamdulillahi rabbil alamin. Ọlọ́run gbà fún wa. Kí Ọlọ́run pé ó ṣe é tó tún ní kí ọjọ́ òní kó tún kó bá wa láyé pàápàá jùlọ oṣù tá a wà ń bẹ̀ oṣù kẹ́ oṣù gẹ̀ oṣù àánú oṣù àforíjìn bẹ́ẹ̀ ti dá wákà náà nísìn Ànábì ló sọ kalẹ̀ Allahu akbar. àwọn àgbàlagbà ti jọ̀hún bẹ́ẹ̀ ni wọ́n wá sọ ọ́ dorin wọ́n sọ ọ́ dorin ká lè mọ importance àwẹ̀ tá à ń gbà yìí. kọ́dà lómi ò mọ̀ pé ọ̀rọ̀ Ànábì ni orin àkọ́kọ́ Ramadana ìkẹ́ ìgẹ̀ ni àárín Ramadana àforíjì ni ìgbẹ̀yìn Ramadana àlìjánà ni. Mẹ́wàá àkọ́kọ́ biiznillah asinu atunu ẹ̀ lálẹ́ yìí alhamdulillah mẹ́wàá àkọ́kọ́ atunu ẹ̀ lálẹ́ lálẹ́ yìí yìí. nítorí sí pé ìkẹ́ ìgẹ̀ mẹ́wàá àkọ́kọ́ ni òun ni Ànábì ń rí fáàsì. Allahu akbar. Shahru Ramadan awwaluhu rahama Allahu akbar. wa awsatuhu maghfira wa akhiruhu itqun minan nar. bá Ànábì ti bó ti gbé kalẹ̀ lọ. ìgbẹ̀yìn rẹ̀ yóò sọ yín kúrò níbi tí ó gbé yín wọ̀ náà. gbogbo wàjákujáku yóò mú ikú òun bẹ́ẹ̀ yóò wá sọ yín lọ́ba àlìjánnà. awwaluhu rahma àkọ́kọ́ mẹ́wàá àkọ́kọ́ Ramadana ìkẹ́ Ọlọ́run ni o Allahu akbar. ìkẹ́ Ọlọ́run lálẹ́ yìí nísìnyí yóò discharge ń parí bẹ́ẹ̀ni. èmi àti ìwọ kájọ máa bira wa sáà ṣiṣẹ́ ìkẹ́ Ọlọ́run nínú mẹ́wàá àkọ́kọ́ yìí. Allahu akbar. ẹbí wá sí tá à ń gbọ́ ṣe ń lò abẹ́ kan ń gbọ́ lásán. ìgbà ìjọ àti bẹ̀rẹ̀ àwẹ̀ yìí nísìnyí mo fẹ́ ń bi ọ́bọ̀ tí ń gbọ́ mi nílé òun sọ gásámù kan. Allahu akbar. ṣé ìwọ wọn lọ ń bẹ̀rẹ̀ lẹ́ ń parí. ṣé kò ṣe kí ẹ bá ṣe dé kókì ìsáyì rẹ̀ mẹ́rin kó wá balùwẹ̀ sámú ṣé kò ṣe pé yìí lọ́ọ́ ti ìwọ ń bá ní gbogbo ògbà bíi rákà méjì bíi rákà kan. ǹjẹ́ sì ṣe ní ọgbà. ẹlẹ́ẹ̀kejì makfira mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì àforíjì ni ẹlẹ́ẹ̀kẹta itqun minan nar àdìsí Ànábì Muhammad ni sallallahu kí alaihi bàbá wa wasallam. tí wọ́n jẹ́ moderator ẹ kú ṣe Ọlọ́run gbogbo ìgbà Anakumullah. Ọlọ́run ní fi yín lẹ̀ Àmín wa iyyakum. ọba ẹ̀san ó san yín lẹ́san àmín wa iyyakum. ọba máa ń tóun ó fi sẹ́rú ẹ̀ lẹ́san kó tó máa béèrè pé aljaza'ul ihsan ila ihsan Allahu akbar. èmi ọba ẹ̀san tí ń san yín lẹ́san ni kí ni bá fi san yín lẹ́san tẹ̀ ń ṣe tó tayọ dáadáa Allahu akbar. ẹnì kan ṣe dáadáa kí n bá bú ṣe lẹ́san ni èmi Ọlọ́run ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ìṣàbòsí. Allahu akbar. nítorí bá ti mú yín ṣe dáadáa ní tí fi san yín lẹ́san dáadáa ni Ọlọ́run bá san yín lẹ́san olórí Àmín wa iyyakum lóṣù kálukú lẹ́san inshallah. olórí Fataha kódà Allahu alaykum. kódà gbogbo àwọn tó ń rìkọ́dì wa náà Ọlọ́run san yín lẹ́san àmín dáadáa àtàwọn tó ń gbọ́ wa. àtàwọn tó ń gbọ́ wa nílé Ọlọ́run san wá lẹ́san dáadáa Anakumullah. mẹ́wàá àkọ́kọ́ yìí èmi àti yín àjọ pàdé ìkẹ́gẹ́ ńbẹ inshallah. lábẹ́ ìbéèrè tí bàbá wa béèrè lọ́wọ́ mi náà ẹ jẹ́ àwọn àyà Qur'an tọ̀. gbogbo ọjọ́ jimajima ni wọ́n máa ké Allahu akbar. Àyà yìí. bẹ́ẹ̀ni. olówó jòkó tálíkà ó jòkó Jòkó. ìmáàmù tí ń wí náà ń bọ̀ náà sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون آية قرآن نيون gbogbo alájọ ń gbọ́n gbogbo jimajima kò sí jima kati máa mọ̀ níkà ó ti yé. إن الله يأمر بالعدل ọlọ́run lémi ọlọ́run ní èmi ọlọ́run tí ń jọba yín tí mo ṣẹ̀dá yín يأمر بالعدل ń pa yín láṣẹ kẹ́ máa ṣe déédéé máa ṣe dọ́gbadọ́gba o. tọ̀. wa ita'i zil qurba. ya'muru bil adalatu justice
kéèyàn ṣe déédéé Allahu kó akbar. já sí pé déédéé bí wọ́n ti ń lò ní tiwọ́ tó ń jó lórí òun àǹfààní lọ ní Allahu akbar. ọjà àwọn tó kù ń lọ wọ́n kàn ti wọ́ síwájú. wọ́n kà tí wọ́n síwájú ni òjíṣẹ́ ńlá anabi Muhammad sallallahu alayhi wa anabi ni sallam. ana khadimukum èmi ni bọ̀yì ǹjẹ́ bá fẹ́ ràn mí tó bá ṣe Ntí bá dùn yín, ẹ sọ fún mi. Allahu akbar. ntẹ́ ẹ bá fẹ́ jẹ́ mà Allahu akbar. tó bá ṣe déédéé pẹ̀lú ntọ́lọ́wọ́n ọba nífẹ̀ẹ́ sí yóò sọ fún mi kí n ṣe fún yín Allahu akbar. gbogbo ẹni tá a bá ní olórí ní ìyẹn lè jó lórí ẹ̀sìn ìyẹn lè jó lórí ìlú méjèèjì ń àfi kéèyàn mójútó yóò sì lè jó lórí ìpínlẹ̀. Yẹn lè jó lórí- àbó lórí olórí orílẹ̀-èdè olórí ibi iṣẹ́ olórí ni bẹ́ẹ̀ni. ìmọ̀ wà ń bẹ̀ tọ́ wọn bẹ̀ tọ́ fẹ́ sọ lórí wọn kì í ṣe pé ọlọ́jọ́ ogun wọn lọ Allahu akbar. ọ̀tẹ́lòmíì lọ́jọ́ erí ọ̀tẹ́lòmíì ní ìbádà ní ká sin lọ́hùn Allahu akbar. ọ̀tẹ́lòmíì ní ká pé ó bá di ipò wìláyà tí ò bá sáwọn àǹbíyá tó bá sáwọn ànábì ọlọ́mọ nípò wìláyà ọ̀ tó wọn. àwọn èèyàn wá ń sáré ipò wọn ò wo responsibility tí ń bẹ ń bẹ wọn ó tún wá dépò náà tán wọn wàá mú responsibility yẹn ní fífúyẹ́. Olúwa ní inna Allah dájú èmi Ọlọ́run tí mo ṣẹ̀dá gbogbo nǹkan Náà. tí mo ní kọ́ ọmọ abẹ́ ń pò ya'muru bil adli ṣe dọ́gbadọ́gba o ṣe déédéé o déédéé dọwọ́ rẹ o ẹ wá jẹ́ agbọ́ Ibn Taymiyyah tọ́ nígbà tí Ibn Taymiyyah tó fẹ́ tú àyà wọn ó ní inna Allah yuqimu dawlatal adala wa in kanat kafira wa la yuqimu dawlataz zalima wa in kanat muslima. Allahu akbar. Ibn Taymiyyah ní Ọlọ́run inna Allah yuqimu dawlatal adala Ọlọ́run ó máa mójútó àwùjọ àbórílẹ̀-èdè tá a máa ń ṣe dọ́gbadọ́gba Allahu akbar. ó wà ní wàyín kánátì kọ́dà bá ṣe kéfìrí bá ní wọ́n wàyín kánátì kàfírà Amẹ́ríkà tá à ń sọ pé ètò wọn ń tòmí wọn ni wọ́n ṣe ń bẹ̀ dédédédé ni wọ́n ṣe ń bẹ̀ mélòó lẹni tí ń kírun nù wọn. mélòó àwọn tí ń kírun Lọ. níta ń ṣe ń bẹ̀ jù ni pé orí táwa àdáàlà mọ̀ nígbàgbọ́ òdodo nù. àdáàlà kó ṣe déédé gbogbo ẹ̀yin tọ́lọ́run ní kẹ́ ẹ máa bára yín nípò tẹ́ ń jó nípò lónìí tẹ́ ń jábí pò lónìí tẹ́ wà ń pò lónìí tẹ́ ń darí wa ní Kwara ń bí ẹrù ńlá lẹ́rù o Ọlọ́run níjọ́ déédé dọwọ́ yín o máa bira rẹ bí ọ̀nà ti wà ń bí tọ́ wa ẹnu bípò rẹ ti máa ẹnu bó ti tóbi tó ẹnu bó ti kéré máa ṣe rọ́ọ̀lù justice ṣe on play rẹ̀ ìmọ̀ ṣe déédé láàrin àwọn èèyàn ìjọ ń ṣe déédé báyìí ṣé n tán ni wọ́n fún wọn lówó oṣù ló ń fún wọn ṣé n tán ni kò fún wọn àwọn pẹnṣẹníà ló ń fún wọn security vote tí ń wọ Kwara yìí àbí tí ń wọ àwọn tí ń wọ àwọn ìlú míì náà ṣé n tó yẹ kẹ́ ẹ fún wọn lẹ́ ń fún wọn àwọn owó jìmùjìmù lẹ́ẹ̀ máa gbọ́ pé nǹkan wọlé níbo ni jìmùjìmù yìí wá ń lọ ẹ kàn rí pé jìmùjìmù lẹ́ẹ̀ máa gbọ́ owó níbo ni nǹkan lọ. Imam ẹ ti ń lọ bí àwọn nǹkan míì ti ń dààmú wa mo sì fẹ́ dá yín padà sórí ètò pé ààbò. ààbò àdáàlà ìlú tí ó bá nífọ̀kànbalẹ̀ yóò láàbò ìlú tí ó bá nífọ̀kànbalẹ̀ yóò ní àdáàlà ìlú tẹ́ ẹ bá ti rí pé ààbò sí ń bẹ ẹ lọ kíyèsí justice ò sí ń lù. Allahu akbar Allahu sàlẹ̀. àwọn èèyàn ó sì máa jẹun tẹ́bí ó máa pa àwọn kan àwọn tẹ́bí ń pa ń bẹ̀ ní ó ti ronú òròkúrò. àwọn èèyàn ó ṣe lẹ́tọ̀ọ́ gbàngbà wọn bá sìn ìjọba fódìndí ọdún márùndínlógójì tí wọn wá rẹ́tọ̀ọ́ gbà lódìndí ọdún mẹ́wàá. wọ́n ronú òròkúrò ẹ̀mí èṣù ó bọ́ sí wọn lẹ́mìí. adúpẹ́ fún gómìnà wa nípínlẹ̀ Kwara níbí wọ́n gbé owó tó tówó kalẹ̀ kan fi fún àwọn tí wọ́n ní owó ẹ̀tọ́ wọn tán fẹ́ gbà àmọ́ níbi tó ká mọ́ bí wọ́n ṣe ṣe lọ́dún tó kọjá tó wá ṣe pé owó ọ̀hún wọ́n ń tẹ́wọ́ gbà nínú ọdún ní kán tún gbé ìlọ́po méjì irú ẹ̀ kalẹ̀ nídajì ọdún yìí yóò tún kọ́fà ọ̀pọ̀lọpọ̀ èèyàn. táwọn tí ò tí ì kú. kódà mo fẹ́ gba olórí ìpínlẹ̀ yìí nímọ̀ràn pé. ìyẹn gómìnà wa. gómìnà wa Malam Abdulrahman Abdulrazak mo fẹ́ gbà wọ́n nímọ̀ràn pé. Sadau Nangeri kí wọ́n wo èèyàn mélòó lókù tí ètí rí gbà èdórí àwọn tó retire 2025 yìí mo fẹ́ bear responsibility lórí ọ̀rọ̀ wọn kí n kílíà rẹ̀ bí wọ́n ṣe ń bọ̀rọ̀ nù bí wọ́n ṣe ní Kánò bí wọ́n ṣe láwọn state míì náà ní South tó ló ń bá ní orí bẹ́ẹ̀ èmi àtẹ̀yìn ká gbà yẹ. bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n ní. gómìnà ló ní. àwọn ni wọ́n ní àpọ́nlé àwọn ni wọ́n ní ṣe máa ń dà láre.
ó gbé 8 point something billion kalẹ̀ ní December ni ẹ wá àwọn tí wọ́n bá tí rẹ̀ tọ̀ wọn gbà àmọ́ kí ni 8 ràn nínú owó tó lé ní 20 billion tó bá tún wò sùnsùn nínú mídù ọdún tá a wà yìí kó tún gbé nǹkan tó jù bẹ́ẹ̀ tó jẹ́ lọ́pọ̀ méjì kalẹ̀ yóò rí ibi tí ọkọ̀ bá àdúrà táwọn èèyàn mọ̀ sí òun ló ní bẹ́ẹ̀ ni ẹ̀yìn tí wọ́n mọ̀ ṣe òun ló ní gómìnà ló ní. ó mì pé ètò tá à ń ṣe yìí àáfin tọ́ àwọn aṣíwájú wa Sọ́nà sọ́nà ni. lórí níta fẹ́ kí wọ́n rìn àní nǹkan mi lẹ́mìí. táwa padà sórí ètò ààbò tá à ń sọ níta ń sọ fáwọn èèyàn nísìnyí pé ibi tí ọba ti sí ìjọba rere ní ṣíṣe bẹ́ẹ̀ ni ààbò àwọn èèyàn sọ wọn bá Yóò sọ lọ́lọ́pàá wọ́n. tó jù bẹ́ẹ̀ lọ bá ní sọ́jà tó jù bẹ́ẹ̀ lọ Bẹ́ẹ̀ níta ni. ń sọnù. bẹ́ẹ̀ ni inna Allah ya'muru bil adli olúwa ni ìjọba tí bá ń fẹ́ kí òun succeed lọ́kọ̀ kíbẹ́rù káyé ó kí n gbé sàdánkátà rẹ mashallah bí tó yẹ kó o dúró sí ni pé mo fẹ́ ṣe déédéé mo fẹ́ ṣe dọ́gbadọ́gba gbogbo nǹkan ni màá sì mójútó ní Gbogbo nǹkan sì ní mójútó. ọ̀rọ̀ aráàlú lọ́rùn. kiwamu dúníyà àrùbá bàbá wa Anakumullah. kiwamu dúníyà àrùbá Anakumullah. tó bá ní kí ló gba yẹ́rù ẹ̀ ní nǹkan mẹ́rin ni na báyìí bá fẹ́ máa jáyé tí yóò máa ké bó ti yẹ kéku ó ké kẹ́yẹ ó ké bó ti yẹ kó ké àwọn èèyàn mẹ́rin ni wọ́n dúró behind. ẹ sáwò. alákọ̀ọ́kọ́ bí ilmi ulama àwọn àfa ò máa lo ìmọ̀ wọn bá a ti ń lo yìí lọ́kọ̀ kíbẹ́rù. títà àwọn àfa nìkan wí. ó kù fáwọn aláṣẹ àtàwọn tó ń pàṣẹ lé lórí káwọn tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run tán bá gbọ́. gbogbo ohun tó bá gbọ́ lẹ́nu wa tó bá gbọ́ lẹ́nu irú ètò báyìí kẹ́kẹ́rì pé àwa ń sojúṣe wa o. àwọn àfa ń jíṣẹ́ tiwọn o. ẹlẹ́ẹ̀kejì bí adìlẹ̀ umara àwọn tó já láṣẹ kí wọ́n ṣe déédéé kí wọ́n ṣe dọ́gbadọ́gba kán pín nǹkan bó ti yẹ kí wọ́n pín. kan ṣe Kí wọ́n dáadáa ṣe pẹ̀lú bó ti yẹ kí wọ́n ṣe káràrà. aráàlú ló ní ọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ ni kì í ṣe tẹ́lẹ̀ fi ṣe ń tọ́ bá wù Wù yín, rárá o. káràlú bá láwọn ń fẹ́ tí ó mú dẹ́kun báwọn ní ó yẹ kẹ́ ẹ máa ṣe ẹ máa bọ́rọ̀ lọ. bí adìlẹ̀ umara gbogbo ẹ̀yin jẹ́ já láṣẹ ntọ́ lè mú lu tó lè mara lu farabalẹ̀ tí gbogbo wàhálà tó ṣe lọ́tún ṣe lóṣù yìí ajínigbé ajínipa ajínigbé gbowó tí fi ń ṣẹlẹ̀ yìí tí sikọ́tì fi kó wá wọlé tọ̀ wáyé tá a wá rí nǹkan mi ṣe sí ma ntọ́ kàn ní pé ẹ̀yin olórí ẹ ṣe déédéé lọ́ọ̀kọ̀ kíbọ̀dù. ẹ̀yin ṣe déédéé tá a wí ti yé ẹ yín ṣàánú àwọn mẹ̀kúnnù. ara nílùú ìfa ìyá ń jẹ̀lú ìfa àwọn méjì tó ṣẹ́kù ká tó bọ́ sí ìbéèrè tí mo tún fẹ́ tì sí. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí wọ́n ẹ ti sọ gbá tàwọn yóró àfa ẹ ti sọ tàwọn aláṣẹ. bisakawati agniya àwọn philanthropist wa tọlọ́hun kẹ́ àwọn tọlọ́hun kẹ́ lówó àwọn wọn ṣiṣẹ́ owó ara wọn Bẹ́ẹ̀ ni. àmọ́ Ọlọ́run ti fowó yìí kẹ́ wọn náà kí ló yẹ káwọn ó ṣe. ntọ́ bá ti mú yàn lówó tayọ mo fẹ́ jẹ mo fẹ́ mu mo fẹ́ kọ́lé mo fẹ́ gòkò aráàlú ló ní ìyókù. ntọ́kù Eh. aráàlú wọn ni tó o lè rí ifi wàlìjẹ́ náà. gbogbo ẹni lọ́hùn bá ti bò lówó ó ti fọ́ kọ́kọ́rọ́ àlìjánnà ó kú bọ́ ti wá sílẹ̀ kò tó wọlé Ọlọ́run bá ti ṣe bò lówó náwó náà ni. náà nínú tó o bá náà ní ó sọ fún wa pé ọ̀ wà àlìjánnà àbọ̀ wò náà àbẹ̀ lọ́n kọ́ lọ́n sí ọ lérò náà àmọ́ n tẹ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ ń kọ́kọ́rọ́ àlìjánnà wọn ti fún ọ lọ́fẹ̀ẹ́ fira àlìjẹ́ ntọ́ka kò ní kọ́kẹ́ sílẹ̀ kò kọ́ sí wọlé. má wá àsìkí rẹ má yá ní tẹ́ ń sọ. bẹ́ẹ̀ ni Lọ. gbogbo ẹni tọ́lọ̀ ń kẹ́ àwọn tọ́lọ̀ ń kẹ́ láwọn àlùtà àwọn àlùtà Bẹ́ẹ̀ni, tọ́lọ̀ ti ní kásì kínní Bẹ́ẹ̀ni. wọ́n wá kóra wọn jọ bí mẹ́ta mẹ́rin àwọn wà wọra wọn pé níta àfẹ́ tọ́jú lójú Allahu Akbar. wọn wà máa náwó sétò ojú kálukọ́ da tiẹ̀ jọ. òun kálukó dá tiẹ̀ jọ ẹ máa wá gbogbo àwọn bóyá tó kú bá ń òun dùn. àtọ́jú bá dùn láyé ẹ máa wá wọn káàkiri ó dúdú ni kò fẹ́ mọ̀ àfẹ́ mọ̀ ó pupa ni àfẹ́ mọ̀ ó funfun ni àfẹ́ mọ̀ àwọn tó tó rí báyìí wọ́n tún wá wọn tí ogun jà láwọn orílẹ̀-èdè káàkiri wọ́n ń kówó jọ fún wọn bóúnjẹ ó sì lọ bá wọn. gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń kẹ́ bí sahawati agniya nílùú yìí gbogbo ṣé bẹ́ẹ̀ lẹ ṣe ń dáwọn mẹ̀kúnnù lóhùn lórí tí wọ́n ń fẹ́. ǹjẹ́ ra owó yín ǹjẹ́ ń dọ́dọ̀ wọn Lọ́wọ́. ṣé kìí ṣe wípé ẹlẹ́ẹ̀kẹrin kí n tó lọ bí ìbéèrè. ẹlẹ́ẹ̀kẹrin Eh. bí du àwọn olùfòkàrà èmi ò lówó tálíkà ọlọ́run ni mí má káwọ́ gbéra wọn náà máa ṣàdúrà Allahu Akbar. mẹ́rẹ̀ẹ̀rin o alákọ̀ọ́kọ́ káàfà òwú tiẹ̀ ẹ̀ẹ̀kejì ẹ̀yìn aláṣẹ dúró déédé ẹsẹ̀ tó fà fún ẹ ṣe fáwọn tẹ ẹ bá èèyàn gbọ́ lẹ́nu àwọn àáfàá lórí tí ó mú àǹfààní wá fún ìlú. ẹlẹ́ẹ̀kẹta gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń kẹ́ lówó ẹ̀pẹ̀rẹ̀ ayé jọ ẹnà sídìí ẹ̀sìn Ẹ̀nà ẹ fi sídìí ẹ̀sìn. ṣàánú aláìní. inú Ramadan aláwa yìí nísìnyí ẹ fáwọn èèyàn ló ń jẹjẹ bọ́lọ̀ ń bá kí ọ̀ràn èèyàn ló ń múra gbogbo tó dáa ní ọṣẹ kíni òní ọṣẹ lásìkò yìí fáwọn èèyàn káwọn èèyàn máa kí ọ ẹlẹ́ẹ̀kẹrin àwọn mẹ̀kúnnù gbogbo náà àwa tálíkà náà káwọn máa ka gbéra pé èmi ò kúkú lówó
yín sì sí ń pò kí n la wá kàn ìtìlẹ̀ mí bẹ́ẹ̀ lọ́n fẹ́ nìkan yín sì ní sàdúrà fẹ́ nìkan ìwọ náà ó gbọ́dọ̀ ń ṣera rẹ. ó ń ṣera rẹ tórádùá tí wọ́n ti gbà tiẹ̀ ní ètí ìgbà anakumula. bára bá níwọ àwọn ò mà ìwọ lára ni. ẹja wa lọ síbi àwọn tí ń dààmú wa wọ̀nyí a ti mọ̀ pé báwùjọ wa ṣe rí làwọn ọmọ burúkú fi pọ̀ láwùjọ ni wọ́n fi ń ṣe gbogbo aburú à ń pani à ń jínigbé gbowó yìí. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ káwọn náà mọ̀ tọ́ra àwọn náà ń wo tẹlifíṣàn wọ́n sì ń gbọ́ rédíò. wọ́n gbọ́. láàrin ìṣẹ́jú méjì sí mẹ́ta ìyàwó lọ́lọ́run ó fi jẹni tó bá lóun ya làlátà tí wọ́n yà yìí ìyàwó ní ọ̀jẹ̀ wọn láyé àti tí ọ̀jẹ̀ wọn lálẹ́kẹ̀ àmọ́ kí wọ́n dá a mọ̀ lórí iṣẹ́ tí wọ́n ń ṣe. ẹ̀rí alukurani ò dákẹ́ nígbà kan máa fara tí náfìlì kìtàbí mi ṣe in. ọlọ́run ní kò sí kíní kàtà àdásí gbogbo owó tó ń wọ ọmọ ara ìsà àti owó tó ń lè kidnap àwọn èèyàn tẹ́ ń gbowó hẹ̀rìmà olúwa ní innal ladhina fatanu lil mu'minina wal mu'minati thumma lam yatubu falahum azabu jahannam walahum azabul harik sadaqallahul azim olúwa ní ẹ̀rọ àwọn tí wọ́n ń ṣe kí n tán kó fìtínà báwọn èèyàn fìtínà ní kadédé rí ẹ̀kọ́ máa ní títì kẹ́sì kidnap ẹ̀ ìyẹn ń gbọ́ ẹnu gbàtà bẹ̀rẹ̀ àwọ̀ yìí mo gbọ́ làbárì kan ó bà mí nínú jẹ́ ìjọ tá a pa àkàsámú obìnrin kan kó ń lọ ní bí sì ń lọ Mákọ́dí ó sì ti débi kápọ́ dérú ọ̀tẹ́ sí Mákọ́dí ní ẹ̀ka dérú ọ̀tẹ́ ṣe máa pé ẹni tó dérú ọ̀tẹ́ tó ń bọ̀ wá lọ rí ó ti rí wípé òun ti kó wọn wọ Mákọ́dí ló kọ́ni ó ti máa pélé pètò àti dọ́tẹ́ o ẹ máa bá ń bọ̀ látàbú jẹ́ ó dé dọ̀fìà tí ò súnmọ́lé ó ti súnmọ́lé wọ́n sì kidnap rẹ̀ níjọ́ tá a kàsámú mo fẹ́ sọ fún yín wípé ó lójọ́ mẹ́rin lọ́dún àbíjọ́ márùn. wọ́n pa àwọn èèyàn rẹ̀. wọ́n kọ́ béèrè 100 million. ń gbọ́ kó mi wọ́n negotiate ó di 50 ká tó kó ń bẹ̀ 10 million ṣe kí ni ó pé. náà tó wá sọ wọn lé àwọn mẹ́rin 10 million. kí ni ẹ ṣe wọ́n kọ́ fìtínà bẹ́ẹ̀ mi àwọn kan ni. àwọn tí ń bá wá ń ṣe bẹ́ẹ̀. àwọn tí ń bá ń ṣe bẹ́ẹ̀ innal ladhina àwọn tí ń bá ń fìtínà mùmínì lọ́kùnrin àbí lóbìnrin thumma lam yatubu ẹ wá ọlọ́wọ́ ní thumma lam yatubu wọn ò wá túbá wọn ò tiẹ̀ ronú pé wàdà pé tá à ń ṣe yẹ jẹ́ ajáwọ́ ń bẹ̀ ọlọ́wọ́n ní falahum azabu jahannam ẹ lọ kẹlẹ sọ fún wọn o tí wọ́n ní ya jahannama. ìyá ẹlẹ́ta ẹlẹ́rọ. wọ́n ní jahannama wọ́n ní gbogbo náà tó kù tán bá jí láàárọ̀ báyìí wọ́n wà ní ọlọ́run àyímà a lè ṣàṣìṣe o olùfẹ́ jẹ wáyé àdàkùn má fi iná jahannama jẹ wá o. Allahu akbar. àwọn aná ń pé kọ́lọ́hún dáhùn kan bá fẹ́ bọ́ àyímà wàhálà lè dé táwọn ó ṣàṣìṣe tó bá fẹ́ jà wọn lè bá fẹ́ fìyà aná jẹ àwọn má tó fìyà jahannama jà wọn o. má fi dá wọn wò. ọlọ́run wa ní falahum azabu jahannama àwọn tí ń bá ń kidnap èèyàn àwọn tí ń gbé èèyàn pa. àtàwọn tí ń pààyàn. tí wọ́n ń sunlé àwọn agbéna pa àwọn tó ń sunlé àwọn tó ń fìtínà àwọn èèyàn. wọ́n ń sọ gbígbé èèyàn dowó. olúwa ní falahum azabu jahannam ẹ lọ́ mọ̀ tí wọ́n ní ya jahannama. walahum azabul harik tí wọ́n tún ní ìyà tí máa jó bùlà ìyà tí iná tí máa ṣe bèrè. ẹ ṣé púpọ̀ ẹ̀yin olùtẹ́sí wa tẹ́ ń gbọ́ wa ètò yín náà ni tí a ti máa ń gbé tọ́pìkì oríṣiríṣi wá pé ká jíròrò nípa rẹ̀ ọ̀rọ̀ àwọn méjì la sì sọ a sọ̀rọ̀ àwọn aláṣẹ tí ọlọ́run kó millions àwọn èèyàn sábẹ́ wọn tá a sì sọ ńbẹ̀ ni pé ẹ béèrè ipò ọlọ́run fún yín ẹ bá ṣèjọba náà ẹ ṣe pẹ̀lú ojú àánú ọ̀rọ̀ tí ń sọ̀kalẹ̀ sí yín lọ́wọ́ wọn ẹ̀yin kẹ́ ẹ ní aráàlú ló ní. ẹ̀yin kọ́ lẹ ní o. ẹ bẹ̀rù ọlọ́run kẹ́ ẹ fi ṣèjọba rẹ̀ bó o sì ṣe é dá ọmọ lọ́kàn ara rẹ̀ bó o ṣe é dá ọmọ lọ́kàn ara rẹ̀ ọlọ́run ti forí lé ọ lọ́wọ́ o má jẹ́ kó o rè yẹn padà já sí aburú fún ọ láyé àti lọ́run èyí ò jẹ́ tàwọn olórí wa ẹ̀yin olórí wa ọlọ́run ṣamọ̀nà yín ẹ dákun ṣe dáadáa kún dáadáa tẹ̀ ń ṣe ẹjọ́ pọ̀ ju bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí lọ ẹ sì jọ kárí gbogbo àwọn sectors tó yẹ kí oore yìí tàn ká bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ẹ tún fi rálì jẹ́ náà ni àmọ́ bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ bí ẹni pẹ́ ń béèrè ìyà lọ́dọ̀ ọlọ́run ni ọlọ́run ní fìyà jẹ yín àwa sọ ti àwọn aráàlú pé gbogbo àwọn tí ń kó wàhálà báráàlú àwọn ọmọ jágbajàgba àwọn èèyàn játijàti ni wọ́n ń lọ lúgọ sínú igbó ni wọ́n ń yabo àwọn aráàlú láwọn ìletò kéékèèké ni wọ́n ń pààyàn ni wọ́n ń jiyàn gbé àáfàá wa ìmáàmù wa àgbà wọ́n wá ń sọ fún wa nísìnyí pé gbogbo ẹni tí ń bá ń ṣe yìí tí ò ráyè túbá kó tó dijọ́
tọwọ́ tẹ̀ iná ní ọwọ́ àmọ́ yóò jìyà láyé náà kó tó wá wọ náà. So ẹni tí ń ṣe dáadáa mọ́ rẹ̀ ẹni tí ń ṣàbúrú mọ́ rẹ̀ gbogbo wa ẹ jẹ́ ká ṣàdéhùn ìpè dáadáa la máa ṣe. Gbogbo àwọn tí wọ́n ń dààmú ìlú yìí abẹ ọlọ́run bá wa dààmú wọn, ọlọ́run bá kó bá wọn. Wàhálà tí wọn ò ní bọ́m̀bẹ̀ láéláé ọlọ́run bá gbé bá wọn. Amina. Bó bá dijọ́ àgbéǹde náà tún jẹ́ kí ìyà wọn pọ̀ ju bó ṣe lérí lọ. Amina. Àmọ́ àwọn olórí wa tẹ́lá níyàn dáadáa tí ìsepá níyàn nìkan wọ́n fi ṣe wọ́n tún wá fi ń ṣe dáadáa nínú ọ́fíìsì náà ọlọ́run bá ṣàlékún dáadáa fún wọn láyé àti lọ́run. Àwọn tí wọn ò ṣe dáadáa tán gbọ́ wá sí ìtàn sí ní pẹ̀lú ògo ọlọ́run á wà yí padà tọ́ra àmọ̀gbà tí ó yà á ṣe dáadáa ọlọ́run bá tọ́ wọn sọ́nà ọlọ́run jẹ́ wọn orí dáadáa náà ṣe kó oore tó wà lọ́wọ́ wọn fi jó oore kalẹ̀ láyé àti lọ́run. Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún yẹn aṣíwájú wa o, ọlọ́run ní ṣèkejì fún yín àmì ẹ̀ṣẹ̀ ń tara ìlú fẹ́. Lónìí tá a ṣe ètò yìí bàbá wa chief imam fún mọ́sálásí aláṣẹlà Central Mosque ládéwọlé nílùú Ìlọrin àwọn náà wà pẹ̀lú wa. Àwọn náà tún ní proprietor fún Tajul Adab aláṣẹlà academy tó wà ní àpáta ní ẹyẹ ń kọrin lẹ́bàá ìlú Ìlọrin bí. Ọlọ́run jàre yín pẹ́ adúpẹ́ pọ̀ fún yín. Ẹ̀yin náà látún pè ńjọ́ mẹ́jọ pẹ̀lú ògo Ọlọ́run kẹ́ẹ̀dákun kẹ́ẹ̀ wá pàdé wa Ọlọ́run san ilé san olóore. Èmi àti ìmáàmù wa ń dágbére fún yín pé wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.